وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ومن الحديث الذي الإمام البخاري التعامين بذلك كان محمد صلى الله عليه وسلم إن الدين يسر ولن يشاد الدين أحد إلا غلبه فسددوا وقاربوا. النبي صلى الله عليه وسلم أن dájúdájú ohun tó rọrùn lẹ̀sìn ṣe ẹnìkan sì ní fọwọ́ èlé mẹ́sìn àfi kẹ́sìn borí rẹ̀. Eléyìí tó túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ lórúkọ páǹsẹ́sì. Ká má jẹ́ ẹni tó ṣe wípé à ń ṣèṣe wípé a mọ̀ nípa rẹ̀, a gbọ́ yé ànábì gan-an tó lu àfihàn lọ. Nígbà tí irú eléyìí bá ti ń ṣẹlẹ̀, ohun gangan ni wọ́n ń pè láṣejù, àṣeréka, àrékúndá. Ìwọ kọ́ ni wọ́n fẹ̀sìn rán, ìwọ kọ́ ni wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ fún. Àwa kà nípa ìtàn ìgbésí ayé ẹni tí wọ́n fẹ̀sìn rán, ẹni tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ fún. A rí i pé gbogbo ẹ̀ kò sí ní tó ṣe, kò sí ní tó sọ, kò sí ní tí ó rí i pé wọ́n ṣe tó dákẹ́ tí gbogbo ẹ̀ bára mu. Gbogbo ẹ̀ ló bá rọrùn dé. Ìdí nìyí táwọn èèyàn fi ń wọnú ẹ̀sìn Islam nígbà yẹn tìkẹ́tìkẹ́, nítorí pé ọ̀gájára lọ. Tó wá di ní ìrọ̀lẹ́ ayé, pápá sọ pé nítorí pé àwa gbẹ́sìn yé, àwọn á pèpè lọ sí díẹ̀ ẹ̀sìn tí ó wá jẹ pé ìwà ti le lálejò. Lọ́nà tó ṣe pé téèyàn bá jókòó, téèyàn bá ń wò, èèyàn máa sọ pé tó bá ké bá nàbì ṣe ni kò dájú pẹ́sìn yóò débi tó dé yìí. Àṣejù ni wọ́n ń pe léyìn, àṣejù tí ò bí nǹkan kan ju àṣetẹ lọ. Ó padà dé ẹni tó ṣe pé ẹ̀sìn yẹn borí ẹ̀, ò ní sínú ẹni tí ń ṣẹ̀sìn yẹn máa lọ́jọ́ iwájú. Orí tí nǹkan bá ti le lálejò, kò sí tàbí ṣùgbọ́n ìnira ní ọ̀fà, kò ní bí ìdẹ̀kùn fẹ́ni tí ń ṣe ámbọ̀sibọ́sí ẹni tó ń pè lọ sí díẹ̀. Àwọn èèyàn ń bùkátà kó jẹ́ kí wọ́n kọ́ ẹ̀kọ́ dáadáa látara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, pàápàá jùlọ gbogbo ẹni tó bá gbèrò láti máa pèpè lọ sí díẹ̀ sí. Torí pé tó o bá rí ẹ̀kọ́ yìí kọ́, ó sì máa ṣàmúlò rẹ̀, kò sí tàbí ṣùgbọ́n ó ti bẹ̀sìn jẹ́ jù. Ó ti fi ìkórìíra rẹ̀ sáwọn èèyàn lẹ́mìí jù. Ó ti jẹ́ sábàbí táwọn èèyàn fi sá fún tí wọn ò ní fẹ́ ṣe rárá nínú ìgbésí ayé. Ìwọ náà lọ́mọ ajá sí pé wọlé kú ẹ̀dá tó ṣe sábàbí táwọn èèyàn fi fẹ́ ṣẹ̀sìn Islam. Bí kí wọ́n sá máa wò pé ìfẹ́ yọ kó ní Islam, tó ṣe yọ ti di kèfèrí, tó ṣe ó ti di gbá, tó ṣe ó ti dáwó lórí kíni. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà orí àṣìṣe ló wà. Orí àṣìṣe ló wà. Eléyìí túmọ̀ sí wípé ká bẹ̀rù Allah, pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Àwọn ọ̀dọ́ náà lẹ́rìí tí wọ́n máa ṣe wá, tí wọ́n máa ṣe hàn, bẹ́ẹ̀ náà làhán wọ́n máa ṣe wá, tí wọ́n máa ṣe hàn, tí ó bá ti sọ ìsọkúsọ tó lè fi dáyé rí kò tí gbà mí. Ọ̀dọ̀ wa ká bẹ̀rù Allah, ká rántí ọjọ́ kan tí ọjọ́ kan. Gẹ́gẹ́ bí àyàtà ké, ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. Ẹran tí bá gbé wa dìde o ní ọjọ́ ńlá, ọjọ́ tí gbogbo ẹ̀ ló dìde f'Olúwa gbogbo àgbáńlá ayé. Olúwa wa tú kálukú fó,
Olúwa ṣàfihàn téèyàn ṣe sọ́dà bí ọ̀dà ní gbangba kìyàmà níwájú gbogbo ẹ̀dá. Olúwa dákun ràn wá lọ́wọ́ jẹ́ àmà ṣe dáadáa, ràn wá lọ́wọ́ lé wa jìnnà sí àríkúndá, ràn wá lọ́wọ́ lé wa jìnnà sí àṣejù, má ṣe wá lẹ́ni tí ó bẹ̀sìn rẹ̀ jẹ́. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk.